lórí ìkànnì lé ní abẹ́sọ̀rọ̀ nípa Sunday Igboho ẹ̀tì gbogbo wa la ti ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣe káàkiri gbogbo South West tó fi dé North Centre torí pé Kwara ló wà sí Kwara yẹ̀kẹ̀yẹ̀ kì í ṣe South West North Centre ní Kwara wà. Sunday Igboho ti dé North Centre ó ti wà ní Kwara State ó lọ ní jail tí gbogbo ẹ̀ tó máa fi dé náà. àjà fún ẹ̀ kejì ní jẹ́ kí n mú láti ibẹ̀ yẹn. ó ní pé nígbà tí Sunday Igboho dé Kwara ní àná ọgbàlù ọgbàjọ gbogbo nǹkan ní Sunday Igboho ṣe ní Kwara dùn àwọn èèyàn nínú bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn èèyàn ti ń gbé kiri pé nígbà tí Sunday Igboho dé Kwara ó kọ́kọ́ dá àwọn ìlú ẹkùn èyí tó jẹ́ ọmọ ogun rẹ̀ ó kọ́kọ́ dá wọn sínú igbó pé ó kọ́kọ́ wá gbogbo àwọn Fúlàní àbí àwọn èèyàn tí wọ́n jí gbé lọ. àwọn orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ti ṣe mí ní kàyéfì torí pé wọ́n sọ pé ó kó àwọn èèyàn ní pé ó lé àwọn Fúlàní pé àwọn èèyàn dẹ̀ sọ̀rọ̀ pa ìkọ̀kan tí èmi ò fi taratara gbàgbọ́ táyé dẹ̀ ń gbé káàkiri nìyẹn ó lé àwọn kí ló kọ àwọn olórí àwọn Fúlàní kí ló máa ń bọ̀ ó ní pé ó lé gbogbo àwọn sọ́tànà Sokoto àwọn sọ́tànà kìíní kan yẹn sọ́tànà àwọn Kwara tó jẹ́ tàwọn Fúlàní. àjà fún èkejì ṣé lóòótọ́ ni àbí. ikọ́ ẹ náà jẹ́ kàyéfì fún ni bẹ́ẹ̀ náà ṣe ń gbọ́ káàkiri pé Sunday Igboho ó lé àwọn sọ́tàní àwọn sẹ́ríkì Fúlàní ó lé wọn pa ó lé wọn kúrò ní ìlú wọn bẹ́ẹ̀ lọ ló tún dá àwọn ìlú ẹkùn sínú igbó pé kí wọ́n wá gbogbo àwọn Fúlàní tó jẹ́ ajínigbé tó jẹ́ jàǹdùkú gbogbo àwọn ọmọ tó jí gbé pé kí wọ́n lọ gbà wọ́n wálé bẹ́ẹ̀ Sunday Igboho ó ṣèyẹ lápá bẹ̀yẹn ó tún dé ọ̀dọ̀ àwọn ọba Sunday Igboho òkè ló máa lọ ṣé gbogbo àwọn nǹkan tí wọ́n sọ pé Sunday Igboho ló ṣe ṣé lóòótọ́ ń ṣe ní ìnígbẹ́ tó bá tẹ̀ jẹ́ pé lóòótọ́ ló ṣe gbogbo ìgbà wo ló máa sọ ṣé gọ́ọ̀mẹ̀ntì kò ní padà wàá mú lẹ́yìn tó nígbà gbọ́ pé gómìnà sọ yín pé kí Tinubu kó gbé Sunday Igboho pé kò yẹ kó máa ṣe bẹ́ẹ̀ àrẹ tí káwọn àgbàgbà Fúlàní náà tọ́wọ́ náà ti jáde pé nǹkan tí Sunday Igboho ń ṣe ní pé kó máa ń ṣe àwọn kìíní ṣé nǹkan tó ń ṣe ṣó máa padà lọ́wọ́ dà àti pé gbogbo àwọn nǹkan tí Sunday Igboho ìbọn ń ṣe kí ni géènì ẹ̀ bẹ́ẹ̀ àmọ̀ pé ó sọ pé òun fẹ́ géènì fún àwọn aráàlú yàtọ̀ sí pé àwọn aráàlú àwọn ìwé ẹkùn tó ń kójọ àwọn olóńsọ sálárì pé kò sí ọ̀yẹ́ rẹ̀ ṣe nǹkan kó o kọ̀ lè wà kó o kọ̀ dúpọ̀ kó ní pé ìwọ lágbájá kan lè ṣe papọ̀ so ó máa ní àwọn nǹkan tó máa benefit ṣé ó ní nǹkan tó ń benefit nínú tó ṣe ń lọ sí àwọn status kiri ẹni àbó ń ṣe tiẹ̀ fọlọ́run ni àbó ń ṣe pé kóhun tí a ṣe nǹkan fún aráyé torí pé nǹkan tó ṣe gangan kò jẹ́ àwọn èèyàn. ọ̀rọ̀ ńlá lẹ̀ ń bèrè yẹn nípa apá bẹ́ẹ̀ pé ta ni Sunday Igboho ṣiṣẹ́ fún àti pé kí ni benefit ẹ̀ ní nǹkan tó ń ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé Sunday Igboho jẹ́ ẹni tó yẹ pé ó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ ó nífẹ̀ẹ́ Yorùbá olójú òdẹ̀ ní lajú ẹ̀ lẹ́ẹ̀ kí tálùbọ̀ kó wọ́ nígbà tí Sunday Igboho rí bọ́ ń jẹ́ ọmọ kékeré lọ́tún tó ń jẹ́ ọmọ kékeré lọ́sì tó ń pa àgbàlagbà tó ń pa kúkúrú tó polóyún ó yá ẹ̀wò eléyìí ní tó ṣẹlẹ̀ ní ìlú ẹ̀ ní ọjọ́ kìíní àná ní Ìgbòho tó jẹ́ aláboyún gbé pẹ́pẹ́ ni tó gbówó lọ wọ́n tún pa á. ẹbí gbégbá tí Sunday Igboho sọ pé mo fún yín ní 2 hours ẹ gbọ́dọ̀ dá àwọn ọmọ ìlú padà wá. lórí ọ̀rọ̀ ẹ wò ó ìkọ́lé mi máa táwọn èèyàn request fún mi pé ṣé tí Sunday Igboho ṣe ń lọ sí àwọn states yìí lóòótọ́ ó ti ń dínkù bó a ṣe gbọ́n pé fúlàní wà bí kan àlẹ́ tí wọ́n rí wọn ní South West wọn tàbí wọn northern part ń pè nígbà tí àwọn Fúlàní ẹ̀ di wọ́n wú wọn ṣe South West sí àti pé oníkálukú ń wọ owó sọ pé wọ́n mú Fúlàní wọn ṣe kọ̀ọ̀kan ṣe títà ṣe nǹkan tí Sunday Igboho ń ṣe ṣé ó lè end ní àwọn Fúlàní ìṣá àbí pé ó kọ̀ máa ṣe tó yí ni. There was this time bí i 2 days ago tí mo ka news kan tí ó sọ yín pé ìkan nínú àwọn olóyè àwọn Fúlàní tó wà ní Cameroon, Niger, all àwọn Ghana, all outside Africa àti tó wà lábẹ́ pé kí wọ́n fẹ́ pa àwọn ọmọ tó wà ní Nàìjíríà Fúlàní nìkan. Kí ni èyí ní sọ sí? Torí pé nígbà tí ó sọ yín pé tí Fúlàní bá sọ yín pé
torí Haúsá la máa káwọn mọ́ Haúsá la sọ pé àwọn fẹ́ kó ìlú Fúlàní wá dominate Nàìjíríà ìgbẹ́ tí kanis kan ní tí Ìjẹ̀ àti Sokoto sọ pé ní Nàìjíríà Niger àti Sokoto náà ló ní ilẹ̀ jù tó ní acres lò wọ́n sọ pé àwọn máa fún wọn ní status so irú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n lè tí àwọn Fúlàní yìí tí all migrate lọ́wọ́ láti wá sọ tó máa fún wọn nílẹ̀ kí àwọn Yorùbá ń sìn lọ sí ṣerú ẹ̀ káwọn Yorùbá ń sìn kó wá sọ wá lọ sí káwọn Yorùbá kó lọ sí Ghana àti Tọ́nu which is Benin Republic kó wá sọ fún àwọn Benin Republic pé àwọn náà fẹ́ kó àwọn Benin Republic pé káwọn náà máa bọ̀ ní Nàìjíríà kí gọ́ọ̀mẹ̀ntì máa sọ ṣé ó mọ́pọlọ wá ní kò tiẹ̀ mọ́pọlọ wá rárá kò mọ́pọlọ wá rárá èmi ní ìfitaratara ní ìjẹ́ ìfarasí rárá ìyẹn kò mọ́pọlọ wá yìí tó jẹ́ pé ẹ mọ̀ pé Sunday Igboho ẹ̀tọ́ ó ń gbá ẹ̀tọ́ fún àwọn ọmọ ènìyàn ni ẹ dẹ̀ mọ̀ pé Sunday Igboho jẹ́yàn kan tó yẹ pé àkàndé èèyàn ni máa kà kún omi agbára kíkanjú Sunday Igboho òṣìṣẹ́ pé kọ́ lè máa fún un lówó àbí pé kọ́ fi mọ̀ òun Sunday Igboho ń ṣe tiẹ̀ torí pé ó nífẹ̀ẹ́ aráàlú ẹ̀ ó nífẹ̀ẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ ó dẹ̀ ṣe pé inú ìlú yìí inú Nàìjíríà yìí ọjọ́kọjọ́ kan ọmọ òun sì lè wá sí Nàìjíríà yìí jẹ́ pé ọkàn máa balẹ̀ ẹ wò Sunday Igboho ń ṣe tiẹ̀ fọlọ́run kò retí owó látọ̀wọ́ anybody ẹ wò ó. ṣé ọ̀rọ̀ tí yóò lọ ní Nàìjíríà láàrin ọtí ẹ gbọ́dọ̀ gbé ṣàríà rẹ̀ wá sí ilẹ̀ Yorùbá èmi náà gbọ́ ṣàríà lọ pé òun rí àwọn kan tọ́lọ́kọ́ ṣàríà lọ ní Saudi pé ọ̀fẹ́ wá gbé wá sí tó sọ pé òun ò fẹ́ mọ́ pé kọ́tẹ́tì àwọn gbé Saudi yẹn. mo ní èlò ọ̀rọ̀ tó sọ pé àwọn ti lọ sí Saudi àwọn lọ UAE pé wọn kì í ṣe ṣàríà lọ ọ̀rọ̀ nǹkan bí ṣàríà lọ pé ó ní àwọn lọ pé monarch ni gbogbo wọn ṣe bẹ́ẹ̀ so ó ní lọ tí wọ́n tẹ̀lé kò ṣe pé ìta yìí ṣe system of government ọ̀dọ̀ wa tó yẹ kí government by the people for the people and nínú nǹkan táwọn ṣe bí ìbáyé tó yẹ pé tí president bá sọ̀kan tí senate bá lóhùn òfin tí gómìnà bá sọ̀kan president lè sọ pé òun òfin àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ó wà nínú àwọn tó ń da ìlú ìlànà àti pé àkínṣe tribe kan oníkálukú àti tribe àti culture àti religion. èyí táwọn Fúlàní ṣe yìí kò bójúmọ́ owó ní kọ́ máa jẹ́yàn gbé kọ́ máa gbáyàn sí owó. South-Sudan náà ni nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà náà ṣẹlẹ̀ ní South-Sudan pé South-Sudan ó wà ní two geographical parts ní Africa part kan wà North Africa part kan wà ó dà pé East Africa wà no ó dà pé South Africa no yà South and East Africa ṣá ni ó wà but part Southern lásán wà ní North Africa so South-Sudan náà gbọ́n wà ní South Africa. èmi ò fọwọ́ sí pé kárí bandit tó pè bọ́ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o. tábà fọwọ́ ara a bá fi wọ́n sowọ́pọ̀ ètò ìjínigbé tí wọ́n jí wa gbé yẹn ó máa dópin pátápátá. torí pé àwọn tí ń ṣajínigbé yẹn àwọn bandit yẹn kìí ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn ọ̀gá náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fi ń sọ̀ sí ìpẹ̀lú sẹ́yìn àwa fúnra wa la máa fi mú fúlẹ̀ láàrin ara wa àmójútó ra wa fúnra wa a yẹra wa wò God bless my brother tí a bá yẹra wa wò tá a dúró tira wa ọkàn àwọn bàbá wa balẹ̀ ìgbà tí àwọn bàbá wa náà wà nípò tí àwa wà yìí kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ mẹ́rin kájẹ́ kó bàjẹ́ lórí wa kò yẹ ká ṣe bẹ́ẹ̀ báyìí ká fọ àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni àwọn là ń dà wọn láàmú gbogbo bandit wọnú ìlú yẹn a lè kójú wọn fúnra wa àwọn bandit yẹn ò fi sìgìdì rárá kó fi ọlọ́tọ̀ lẹ̀ mímí fúra wọn ò ní dúró tábàjọ fọ́ sọ́wọ́pọ̀ tábàwọnú gbọ́tù wọn ò ní dúró wà kó ọlọ́bùra sáwọn ìlú wọn fúnra wa tí bandit ò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá ló là ń gbà yìí ok mo ti dé Kwara nísìnyí. mo lè mọ̀ wípé gbogbo wa sì pátápátá wà sí wà ní sè. Odùlajà rẹ ti dẹ́rù bàbá rẹ bí. èmi mọ̀ wípé gbogbo èmi ni bàbá adébábá náà adébábá náà.
ẹ bá balẹ̀ ẹ dákun ọmọ ìyá pariwo tí a wá sí Kwara State tí àwọn tẹ baba ńlá ọlọ́run bẹ́ẹ̀ lè bínú. ẹrù kú yẹn ìgbà tí mo bọ̀ láti Kogi mo yà bẹ̀ bọ̀ á tuntun bẹ̀ dé ìyẹn akẹ̀yà ni eléyìí á dé bẹ́ẹ̀ á dé baba ńlá gbogbo bí tí gómìnà wà á dé baba pátá yóò sí bẹ́ẹ̀ nìkan kì í dé sá adékìtì áwọ̀ bẹ̀ torí pé ilẹ̀ baba wa níbẹ̀ ẹnìkan kò sì lè dẹ́rù bà wá bẹ̀ torí pé ìlú baba wa ní àdẹ̀fẹ́nusẹ́ tẹ́ ẹ bá ní àfẹnusẹ́ ni tábà ti ń bọ̀ fún ògbólé wa. ẹjọ àwọn tí wọ́n ń bẹ ẹnu gbó àwọn baba wa ní kíní kan bẹ ẹnu gbó wọ́n ló dún mọ̀ òun mọ̀ òun. àti ẹ̀sìn ìkankan nínú gbó òsì kankan nínú gbó ìbẹ̀rù ọlọ́run ba òun ní bẹ́ẹ̀ nínú gbó yẹn. ṣùgbọ́n àwọn tó ń bẹ ẹnu gbó tó ń dẹ́rù bà wá yẹn àwọn ò ní bẹ̀rù ọlọ́run ba lọ́kàn òun ló ṣe ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run bá tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ fi kó wa láyà jẹ but now àwa náà ṣe tán láti sọ fọlọ́run pé ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wá ń pa àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń ṣiyàn máa pẹ̀lú wọn ọlọ́run bá dojú wọn bọ́lẹ̀ ọlọ́run bá ní sọ̀kalẹ̀ wá dojú wọn bọ́lẹ̀ àwa fúnra ara wa ní kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yìí lọ́kẹ̀ balẹ̀ o gbogbo wọn tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandits ní Kwara State bóyá kọ́ mọ́ sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá gba owó ẹ̀ níbi ètò bandits nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà bíbá yìí á bandits wọn náà ní o. kí ọlọ́wọ́ bá kó rẹ̀ wá lọ́wọ́ àtẹ̀wá tó ní wá kó rẹ̀ wá lọ́wọ́ bàbá wa tí a fi ṣe olórí security wa Irúẹ̀kùn security network Irúẹ̀kùn 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 ẹni tó bá mọ ìtumọ̀ Ifá Irúẹ̀kùn ní dábàá kó fẹ́ bá wa jà torí pé Ifá Irúẹ̀kùn ìlú tó bá ti dá Ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni owó máa ń wọ̀lú yẹn ni ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn àwọn bàbá mi dẹ̀ ní ajá ò ní dógò ẹkùn láéláé ó ṣe bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dógò ẹkùn tiwa èmi fẹ́ mọ̀ èmi ẹ̀ nígbà gbọ́ pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí ìlú ẹkùn ní Kwara State mo ti fi ọwọ́ gbáyà fáwọn bàbá mi yìí pé ẹ̀ ní dójú tì mí láéláé torí pé mo mọ̀ yìí pé ìkẹ́kọ̀ọ́ nílò okun kọ́mọ́bọ̀ọ̀nù yìí láéláé ẹ bá ti ń lọ rí ẹ̀mọ̀ bọ̀ọ̀rẹ́ ni ìpé ìkéjò lọ́nà èmi ò fọwọ́ sí pé kárí bandit tó pè bọ́ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o mi ò sí lórí rẹ̀. bandit tí bandit kúlọ̀ anybody tó bá jẹ́ ẹ̀mọ́gbọ́ o sẹ́wọ̀n ẹgbẹ́ wọ́n sọ ẹgbẹ́ Sunday kò ń bọ̀ Kwara ọ̀gbọ́n bá fúnra níjà irọ́ ẹ má sì mí gbọ́ Fúlàní tó bá ń gbérù ìlú ẹ̀ tó ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ̀ o ọmọ Nàìjíríà jọ ni wá o ọmọ ìjà sí bẹ́ẹ̀ o wọ́n sọ pé mo jẹ́ ọmọ security Irúẹ̀kùn ọmọlọ́ba Fúlàní ti ṣiṣẹ́ ẹ̀ lọ jẹ́jẹ́jà o tọ́ ọ bá ṣe yẹn bọ́lọ́pàá bá pè ọ́ kì í ní dá sí o BJS bá pè ọ́ kì í ní dá sí o ṣùgbọ́n anybody tí ó bá gbé ìbọn lọ́wọ́ tàbá pàdé ẹnu gbó àgbà. ohun tó bá ti lè mú ẹ gbé ìbọn wọnú ìlú wa wá tẹ̀lé ẹ̀sára ìlú wa tó kìí ṣe fìgìláńtẹ́ ìlú wa tẹ̀sí ọdẹ ìbílẹ̀ ìlú wa tí ẹsẹ̀ bí tọ́ wá gbẹ̀mọ̀ wọnú ìlú wa kírímìnà ni ọ́ àní gbàmọ̀ lọ́wọ́ ẹ a máa kílẹ̀ ẹ̀ ni. mo dúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kẹ́sì mo dúpẹ́ lọ́wọ́ àwọn fíjẹ ní wa pàápàá jùlọ olórí fíjẹ ní wa ní ìpínlẹ̀ Kwara Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín ẹ̀mú mọ́ sí ni ẹ̀mú lọ rẹ́mọ̀ bọ̀ ni ẹ̀mí parẹ́ láíláí gbogbo àwọn ọmọ tẹ́ bá ti ń kó lọ wọn mọ̀ bọ̀ láyọ̀ àti àwọn bàbá mi ní gbogbo ọmọ tákàrà bá kó lọ sínú epo òun ni wọ́n kó bọ̀ ìdí ni wípé àkàrà ó jára ẹ̀ àkàrà jára ẹ̀ tí ẹ bá bu àkàrà sínú epo
yóò mọ wá láti wá gbogbo àwọn ọmọ rẹ̀ mọ́ra èyí tó bá kú bẹ́ẹ̀ á fi ìwàkà àìwà bọ́ta ni torí pé yóò mọ ta òróró yẹn débi pé ẹ mọ yọ mí lẹ̀ sọ ọlọ́run jẹ́ káwọn ọmọ kú mọ́ ẹ lọ́wọ́ ẹ̀ẹ́dì jábọ́ láéláé ìgbà tí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìkànnì àwọn ọmọ wa kan fún lásìdẹ̀ẹ́ ó ní ọ̀kadà ó lè ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi ìgbà tá à ń bọ̀ tẹ́ni àwọn ọmọ tẹ́ni wọn á pàdé mi ọlọ́kadà kan náà àwọn ọmọ yẹn ó ṣubú lulẹ̀ ó lè ṣe léṣe gan ó pọ̀ gan mo fẹ́ kẹ́ bá mi mójútó kẹ́ bá mi ṣiṣẹ́ lé lórí dákun bàbá ọlọ́run ìjọba jẹ fún yín. ṣe léṣe gan ni o mi gbọ́mọ ẹ̀ ó ṣe léṣe gan ni ó lè kó fẹ́ léṣe gan bàbá ọlọ́kadà yẹn kó gbé ṣubú onímọ́tò gan lórí ẹsẹ̀ lọ pọ̀ gan ọlọ́run ìjọba bàjẹ́ fún yín. mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi ẹ̀ màmá mi ẹ má bìnú wípé mo pẹ́ débi báyìí ṣé mo pẹ́ Ìbàdàn ni mo ti gbéra bàbá rẹ̀ ń bọ̀ lọ́jọ́ náà ọ̀nà yẹn ò wá òkè dáadáa kọ́rọ̀ ọba tó la ẹ̀kọ́ bá fi agbára bàbá Tinubu ká gbogbo ojú ọ̀nà yẹn wọ́n fẹ́ ṣe é bọ̀ díẹ̀ yẹn tí ẹ bá wo gbogbo ọ̀nà tí bàbá Tinubu ń ṣe é ṣe wọ́n cast irin sójú títì ni wọ́n wá da kankireti ni ọlọ́run ọba tó ní wọn yóò bá mi kankireti gbogbo àwọn ọ̀tá wọn pátápátá ìwádìí àwọn ọ̀tọ́ lọ́jọ́ ìní gbogbo ẹni tí ọba rẹ̀ fẹ́ jọyìn ìwé ẹkùn security network voluntary ni wà gbowó ṣùgbọ́n ìjọba fi ń dá mi lójú pé yóò jà sówó yóò sì já sọ́lá wọ́n fún wa ní mọ́tò wọ́n fún wa ní gbogbo ìjà tí a mọ̀ lò. gómìnà Kwara mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ló pàṣẹ ẹ̀rọ ẹ̀kú fún wa àdáṣe gómìnà mọ̀ bẹ́ẹ̀ kọmíṣánná pólísì mọ̀ yìí pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu ló fún wa ní ìrù ẹ̀kú láti fi ṣe security fún àwọn fámìlì wa ṣùgbọ́n gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ni o tẹ bá rí nǹkan bàbá wa tẹjọ́ lórí wa ń bí bàbá onígbìn bàbá òkè onígbìn èyí tí ẹ bá rí pé agbára yóò ká ẹ pọ ọlọ́pàá sí ni o tí ẹ bá fura sí bandits kan tẹ rò pé eléyìí ìrìn ẹsẹ̀ rẹ̀ mọ́ tẹ́ ẹ bá bọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá nǹkan ìjà lọ́wọ́ ẹ̀ ẹ mú fọlọ́pàá sẹ́kẹ̀ tí mo sọ yé dáadáa bàbá ẹ mú fọlọ́pàá ni o ẹ mọ́ ṣèdájọ́ ẹ̀ fúnra yín ṣùgbọ́n ìtẹ́ bá ti bá bọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ mọ́ waste time well so. Bàbá wa òkè onígbìn àwọn ní GOC wa àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo ìwé ẹ̀kún wa ní Kwara State ní báyìí bàbá ẹgbẹ́ báwọn yẹn máa yẹba pàdé ọkọ bàbá pàdé ọkọ bàbá pàdé ọkọ bàbá so láti mọ bàbá tí wọ́n máa rìnrìn yẹn sè bàbá ló máa lead wa lọ sí gbogbo àwọn ìlú yìí ní one by one láti lè lọ mọ àwọn tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ gbogbo ìlú tá a máa dé gbogbo ibi tí àwọn bá lè jẹ́ sọ́sẹ́ bàbá máa lead wa ìmúlẹ̀ máa pàrọ̀ aṣọ ìlú yẹn one by one láti lọ abẹ láti sí báyìí láti lọ ná àwọn àmì ọ̀rọ̀ṣẹ́ tí bẹ̀rẹ̀. Baby.